Ẹ kú dédé àsìkò yìí kábíyèsí. Ẹlẹ́ ò yá wa. Ẹ jọ̀ọ́ sà bàbá mi fún àǹfààní àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa nílé ẹ dárúkọ yín sà. Èmi ni Alayeluwa ọba Adéwálé Abdul tí ó jẹ́ ọlọ́fin àjàyè Òrúgbó Ìtó ní ìlú Èkó tí mo dẹ̀ tún jẹ́ yíwá ẹgbẹ́ Jagunmólú Fẹ̀yìntádé ọkùnrin Akílẹ̀ Ìjẹ̀bú ní abẹ́ àti àwọn bàbá wa. Kábíyèsí o bàbá mi. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọba aládé irú ìbáṣepọ̀ wo lẹ ní pẹ̀lú kábíyèsí ọba Dr. SIKIRU tí wọ́n jẹ́ Awùjalẹ ti ilẹ̀ Ìjẹ̀bú? Ìbáṣepọ̀ tí mo ní pẹ̀lú wọn ó dánmọ́rán nítorí pé kí n tó jẹ ọba ni mo ti jẹ́ ọ̀kan lára àwọn ọmọ bàbá gẹ́gẹ́ bí jíwá ẹgbẹ́ àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ ní Ìjẹ̀bú land. Ilẹ̀ Ìjẹ̀bú? Ní ilẹ̀ Ìjẹ̀bú bẹ́ẹ̀ ni mo jẹ́ kan lára àwọn ọmọ wọn torí bàbá ló fún mi ní jíwá ẹgbẹ́. Jíwá ẹgbẹ́ jẹ́ bí ní Ìjẹ̀bú ó jẹ́ bí olórí ẹgbẹ́ tí a mọ̀ sí president ẹgbẹ́. Irú èèyàn wo wá ni tó bá ṣe lé oníjúwe báwo lẹ ṣe lè júwe kábíyèsí? Kò ní bí ṣe júwe wọn tí ó tó nítorí pé bàbá jẹ́ ẹnìkan tí ó ní ìfẹ́ Ìjẹ̀bú ní àpapọ̀, ó ní ìfẹ́ àwọn ọmọ Ìjẹ̀bú ní àpapọ̀ nítorí bàbá tí ó kó ọmọ wẹ́wẹ́ jọ ni ló fara àlùjọ. Alábínú àmà sátì bàbá. Bẹ́ẹ̀ ni alábí àṣà sí. Bẹ́ẹ̀ ni òun ni bàbá ọba Dr. SIKIRU ADÉTỌ gbágbáll. Bẹ́ẹ̀ ni alábínú àmà sátì ni wọ́n. Lọ́rọ̀ tẹ́ bá dọ́dọ̀ bàbá tẹ́ bá ti lè fojú kàn wọ́n pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ọ̀rọ̀ náà ti di tí mo ṣe. Àpọ́nlé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú Ìjẹ̀bú tí ó tẹ́ jẹ́ Ìjẹ̀bú tí wọ́n ṣoríire tí wọ́n bá gbé èèyàn lénìí lára bàbá. Èmi lè sọ nípa wọn. Ẹni tá a sún mọ́ tí Ifá ní gòkè ni bàbá. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó olówó mẹ́rin jọ ní Ìjẹ̀bú Òde. Bẹ́ẹ̀ kó olówó mẹ́rin àbí 100 jọ. Ní á bí nínú bí mẹ́rin Yorùbá sọ fún yín pé pàṣẹ bàbá làwọn ti jagun kè. Àjọ fún wọn tètè rántí. Ẹ̀yìn 3 àbọ̀ nínú wọn. Tí wọ́n á sòótọ́. Tí wọ́n bá sòótọ́ bẹ́ẹ̀ ni. Bàbá bẹ̀rẹ̀ sí ní dárúkọ. Ẹ ṣeun bàbá mi. Gbogbo àwọn nǹkan yìí náà làwa náà kíyèsí tí a fi tọ́ka wọn gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àgbáyé lápá rere. Ó la ṣe fi ètò yìí sọrí wọn gẹ́gẹ́ bí àgbáyé lápá pé ká fi mọ rírì wọn fún ayẹyẹ ọjọ́ ìbí àti ti 100 ọdún ìwúyè. Abẹ́pẹ́ ayẹyẹ oníbejì là ń ṣe. A wá wò pé ẹ̀yin náà gẹ́gẹ́ bí kábíyèsí kẹ́yìn náà fi ìkíni yín ránṣẹ́ sí bàbá. Bàbá nípa máa tún bẹ lọ́hùn fún wọn ni pé kí wọ́n túbọ̀ kó wa jẹ̀fẹ́. Àmín àṣẹ Èdùmàrè. Ní ẹ̀bẹ̀ tẹ́mi lè bẹ lọ́hùn fún wọn kọ́lọ́run bá lè bá fún wọn lálàáfíà ara tó pọ̀. Àmín. Òórùn wọn ta ìfi ń sáṣọ kọ́lọ́run bá yọ̀ǹda ẹ̀ fún wa ka ìfi sáṣọ pẹ́. Àṣẹ Èdùmàrè. Torí bàbá bàbá wà pẹ́ bàbá wà pẹ́ o Awùjalẹ wà pẹ̀rẹ́ ni wà pẹ̀rẹ́ ọmọ ẹ Awùjalẹ. Bẹ́ẹ̀ wà á pẹ́ àṣẹ Èdùmàrè. Bó ṣe máa rí nìyẹn. Wà á pẹ́ àwa sì ní bí àtẹ̀yìnkù láṣẹ Èdùmàrè. Bàbá pẹ́
àwa náà pẹ́ gbogbo wa wà nínú àlàáfíà ara. bẹ́ẹ̀ ni ìyá mi. ẹ ṣe bàbá mi kẹ́ ẹ tó máa lọ fún àǹfààní àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ bá wa dárúkọ ara yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Alayeluwa ọba Adéwálé Mùsáfàù Abdul ọlọ́fin àjàyè òrùgbò ìtó Olúsìdì second. tí ẹ tún jẹ́ gíwá ẹrẹ́pẹ̀pẹ̀ tán ẹ má bínú. èmi náà tún ní gíwá ẹgbẹ́ jagunmólú ọkùnrin Ẹ̀yìntadé Akílẹ̀ Ìjẹ̀bú. gbogbo Akílẹ̀ Ìjẹ̀bú jagunmólú tó wà èmi náà lọ́lọ́run kádàrá láti kó wọn lọ sí palace láti kó wọn lọ sáàfin tí ọba fi fún wa ní bẹ́ẹ̀ ni tó fi fún wa ní láti lọ borúkọ. ẹ̀ẹ́dẹ̀ kó wọn jẹ̀pẹ́ náà láṣẹ Ìdùmarè. ẹ ṣeun púpọ̀ bàbá mi ẹ̀yin náà pẹ́ lórí ìtẹ̀sà. àṣẹ mi náà ṣe ẹ̀gbọ́dún kan ni. ó dàbí pé mo gbọ́ ní ìgbà kan. bẹ́ẹ̀ ní April 26 lèmi náà pé ni mo pọ́dún kan. ẹ̀yin náà wá ṣàjọyọ̀ ọgọ́ta bá a ṣe ń ṣe ti bàbá lágbára Ọlọ́run inú àlàáfíà ara ni a sì jẹ́. ẹ ṣeun púpọ̀ sà. wọ́n ní àríṣe àríkà ní bàbá ìrègùn. ohun tí Alayeluwa ọba Adéwálé Abdul ọlọ́fin àjáyé tí Òrùgbò Ìdó ohun tí àwọn mọ̀ tí wọ́n tún jẹ́ gíwá ẹgbẹ́ jagunmólú ọkùnrin Ìfẹ̀yìntadé Akílẹ̀ Ìjẹ̀bú ohun tí wọ́n rí tí ojú wọn tó tí wọ́n mọ̀ nípa kábíyèsí òun ni wọ́n sọ yìí. ẹ jẹ́ kí a tún gbọ́ ohun tí ọ̀túnba Adésọ̀yà Yusuf tí wọ́n jẹ́ ọ̀túnba bọ́baṣèlú ti ilẹ̀ Ìjẹ̀bú àti gíwá ẹgbẹ́ bọ́bagùn tí ọkùnrin Akílẹ̀ Ìjẹ̀bú ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ nípa kábíyèsí. ẹ kú dédé àsìkò yìí bàbá wa ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yìí fún àǹfààní àwọn ará ilé. orúkọ mi ni ọ̀túnba Adésọ̀yà Yusuf gíwá ẹgbẹ́ bọ́bagùn tí ọkùnrin Akílẹ̀ Ìjẹ̀bú àti ọ̀túnba bọ́baṣèlú Akílẹ̀ Ìjẹ̀bú bọ́baṣèlú of Ìjẹ̀bú land. ẹ ṣeun bàbá mi gẹ́gẹ́ bí ètò tí a gbé kalẹ̀ lénìí láti ṣe ayẹyẹ oníbejì fún kábíyèsí fún ti ọjọ́ ìbí wọn àti ayẹyẹ 60 ọdún tí wọ́n dé orí àpèrè gẹ́gẹ́ bí Awùjalẹ ti ilẹ̀ Ìjẹ̀bú ẹ̀yin gẹ́gẹ́ bí olóyè pàtàkì kí lẹ lè sọ nípa kábíyèsí. ọ̀rọ̀ nípa kábíyèsí tábánikà bẹ̀rẹ̀ lẹ́nu àrílẹ̀ sọ́tán rí à ń sọ̀rọ̀ ọba tó ti wà ní orí ìtẹ́ láti 1960. bẹ́ẹ̀ ni sà. títí di wákàtí ọ̀wọ̀ yìí. bẹ́ẹ̀ ni 60 years on. 60 years bẹ́ẹ̀ ni 60 ọdún. bẹ́ẹ̀ ni kò ń ṣe ọ̀rọ̀ tí a lè sọ tán ní àárín ìṣẹ́jú kan ṣùgbọ́n nǹkan kan tí gbogbo ayé mọ̀ nípa kábíyèsí ni wípé olótìtọ́ èèyàn ni wọ́n kì í fẹ́ kéèyàn máa ṣe àbòsí ibi tí ọ̀rọ̀ bá wà bó bá ṣe jẹ́ lọ́ máa ṣe sọ wọ́n dẹ̀ ti fa gbogbo Akílẹ̀ Ìjẹ̀bú wọ́n ti so wọ́n pọ̀ kò kì í sí èdè àìyedè tàbí ẹlẹ́yàmẹ̀yà. ẹlẹ́yàmẹ̀yà ìkan ní gbogbo Ìjẹ̀bú kí èèyàn tó lè kó gbogbo Ìjẹ̀bú pọ̀ lẹ́yìn ó láti jẹ́ àkàndá èèyàn tí ẹ bá dẹ̀ wò gbésí kábíyèsí gbésí ayé wọn àkàndá èèyàn náà ojoojúmọ́ kọ́ ni Ọlọ́run sọ̀rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ kalẹ̀ sí ayé àkàndá èèyàn náà. ẹ ṣeun púpọ̀ bàbá mi ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tí ó wá láǹfààní láti kíyèsí àwọn ìyípadà rere tí ó ti bá ilẹ̀ Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mẹ́nubà nínú ọ̀rọ̀ yín kí wá ní ọ̀rọ̀ ìkíni tí ẹ lè fún kábíyèsí fún ayẹyẹ tí wọ́n ń ṣe lénìí. ní àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́
tó fún kábíyèsí láti ìgbà tí wọ́n ti gorí ìtẹ́ tí di wákàtí ọ̀wọ̀ yìí tí ìlú fi ń rójú tí ìlú fi ń tòrò tí ayé wọn tó sì ń dára sí tí àtùnú wọn tó ń dára sí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a sì máa tún bẹ Ọlọ́run pé kó túbọ̀ lọ́ra ẹ̀mí kábíyèsí kí kábíyèsí kó túbọ̀ pè fún wa kí ọba kó pẹ́ pẹ́pẹ́ lórí ìtẹ́ kí Ọlọ́run má jẹ́ kí Ìjẹ̀bú àti gbogbo Nàìjíríà kan tètè mọ yìí wọn. Àdúrà tá à ń gbà lójoojúmọ́ nìyẹn torí pé ọba onínúure ni. Ọlọ́run á dẹ̀ jẹ́ kí kábíyèsí ó túbọ̀ pẹ́ nínú àlàáfíà ara aláṣẹ Ìdùmarè. Ẹ ṣeun púpọ̀ bàbá mi. Fún àǹfààní àwọn èèyàn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò, ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Ọ̀túnba Adésànyà Yusuf, yíwá ẹgbẹ́ bọ́ba gùntẹ́ ọkùnrin Akilẹ̀ Ìjẹ̀bú àti Ọ̀túnba Bàbáṣèlú ti Ìjẹ̀bú. Ẹ ṣeun, a dúpẹ́ púpọ̀. Ẹ̀mí kábíyèsí á túbọ̀ pẹ́ o. Ẹ̀yin náà àdàgbà ẹ̀ dárí ògbó lágbára Olódùmarè. Àmín àmín. Ẹ ṣeun, ó dàbọ̀ sà. Thank you. Ó dàbọ̀. Kábíyèsí o, kábíyèsí o, aláyé o. Ṣé iná ń fi ọkàn bá àwọn ọ̀rọ̀ yìí lọ? Ẹ rí i pé àti àlàyé tí mo ti ṣe síwájú okùnfà ìdí tí a fi yàn wọ́n gẹ́gẹ́ bí àgbáyé lápá pẹ̀lú nǹkan tí àwọn èèyàn tún ń sọ nípa wọn yìí. Bẹ́ẹ̀ bá gbé sórí òṣùwọ̀n ẹ rí wípé wọ́n ń ṣe rẹ́gí. Wàwá kádé pẹ́ lórí o, kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Kádé pẹ́ lórí o. Gbogbo àwọn ìjòyè lọ́kùnrin ni wọ́n ti ń sọ̀rọ̀. Kábíyèsí Alayeluwa ọba Adéwálé Abdul tí wọ́n jẹ́ Ọlọ́fin Àjàyè ti Òrúgbó Ìdó ti bá wa sọ̀rọ̀. Àti gbọ́rọ̀ lẹ́nu Ọ̀túnba Bàbáṣèlú ti ilẹ̀ Ìjẹ̀bú. Mo rò pé ó yẹ ká gbọ́rọ̀ lẹ́nu obìnrin kan náà. Ó dìgbà pẹ́ lọ́rùn, kí ọba pẹ́ títí, kíjọba tù. Ẹ kú dédé àsìkò yóò ìyá wa. Ẹ jọ̀ọ́ fún àǹfààní àwọn tó ń gbọ́ wa nílé, ẹ bá wa dárúkọ yín. Èmi ni Alájà Amúdà láti Olúwatóyìn, Sọ́ni Abdullahi, Ìyálòde Jagunmólú, Tẹ́lẹ̀, Akilẹ̀ Ìjẹ̀bú obìnrin. Ẹ ṣeun púpọ̀. Gẹ́gẹ́ bí èní ṣe jẹ́ ọjọ́ pàtàkì tí a fi ń ṣàjọyọ̀ ọjọ́ ìbí bàbá wa kábíyèsí ọba Dr. SIKIRU Káyọ̀dé Adétọ̀nà Awùjalẹ ti ilẹ̀ Ìjẹ̀bú Ọ̀gbágbàtù. Ẹ̀yin gẹ́gẹ́ bí olóyè pàtàkì, kí lẹ lè sọ nípa kábíyèsí? Alhamdulilayi Rabbil Alamin. Tábàní ká bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Awùjalẹ. Ní kúrò ní orí ètò náà lónìí. Bàbá wa jẹ́ ẹnìkan onínúure. Bàbá tó dáa, bàbá tó kó ọmọdé mọ́ra, tó kó àgbà mọ́ra. Bàbá tó jẹ́ pé tí àwọn ọmọ ọ̀dún tá a bá sunkún lọ́dọ̀ wọn a máa bẹ̀rẹ̀ jáde ni. Bàbá tó yẹ pé ètò Ọlọ́run fi ètò àti tòlú Ìjẹ̀bú ó fi lé wọn lọ́wọ́. Bàbá tó da ni wọ́n. Àti àwọn olóyè ni o àtàwọn kábíyèsí Ìjẹ̀bú kéékèèké ni gbogbo wọn pátápátá ní bàbá. Ìyẹn ni wípé ìbáṣepọ̀ tó dánmọ́rán ló wà láàrin kábíyèsí àti gbogbo àwọn ọba ilẹ̀ Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ ni ẹ̀ fi parọ́. Àárín wọn ó dánmọ́rán tó jẹ́ pé ẹ̀ẹ́dẹ̀ lè gbọ́n jà láàrin wọn tí nǹkan bá ń ṣẹlẹ̀. Bàbá wa Awùjalẹ wọ́n máa parí ẹni tí ò ní ríta. Wọ́n ṣe ń ṣe láàrin gbogbo wa ní àtàwọn ọmọ àwọn olóyè ìlú àti ọba ìlú àtọmọdé ìlú àtàgbà ìlú bí bàbá wa ṣe jẹ́ nìyẹn nítorí ẹ̀ka bá ń kọrin fún wa máa ní bàbá wọn nínú rẹ̀. Ó ṣe pé àdídì mú ọ̀rọ̀ yẹn jáde bó ṣe rí ni ó wà ní national anthem wa. Ipò nínú rẹ̀ ni wọ́n bàbá tó dáa bàbá tó wọ́n ń kọ́ wọ̀ wá dáadáa.
jẹ́ pé ọlọ́ọ̀bá wa lọ́ra ẹ̀ ní wọn àlàáfíà tó pé ọlọ́ọ̀bá jogún ẹ̀ fún wọn. Lágbára ọlọ́ọ̀bá fún wọn dà wá láàmú. Kó má ti fi ìlú náà dààmú tiwọn náà. Kó má ti Akilẹ̀ Ìjẹ̀bú náà dà wọ́n láàmú. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kí wọ́n pé nípa ọjọ́ ìbí tó fẹ́ ṣe sí. Tí wọ́n ń ṣe lénìí. Tó ń ṣe lénìí, kọ́nà bá wa lọ́ra ẹ̀mí wọn igba ọdún kan ni. Kọ́nà jẹ́ kó pẹ́ fún wa o. Kọ́nà má fi àìsàn, kó má fi dá wọn jókòó ẹ̀mí púpọ̀ àtàlásà là ń tọrọ fún wọn o. Ní ẹ̀ṣẹ̀ Ìdùmarè. Ẹ̀ṣẹ̀ ìyá mi ẹjọ́ kẹ́ tó máa lọ fún àǹfààní àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò. Ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. Èmi ni Ìyálòde Amda láti Olúwatóyìn Sọ́ní Abdullahi, Ìyálòde Jagunmólú obìnrin Akilẹ̀ Ìjẹ̀bú sílẹ̀. Ẹ ṣeun púpọ̀ o. Kábíyèsí àpẹ fún wa. Ó dàbọ̀ mà. Àmì ò ó dà o. Ẹ ṣeun púpọ̀ alájà. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ẹyọ ẹnìkan ni rọ́? Ọ̀rọ̀ tí a ti rí ẹlẹ́rìí méjì mẹ́ta mẹ́rin bí ẹ bá kálẹ̀ ní èjì báyìí, àwọn ọ̀tọ̀kùlú èèyàn mẹ́ta ni wọ́n ti bá wa sọ̀rọ̀ nípa kábíyèsí. Orin tí mo sì ń lò yìí náà jẹ́ orin tí wọ́n máa ń kọ tí wọ́n fi sọrí kábíyèsí tó jẹ́ orin àkọmọ̀nà gbogbogbò fún kábíyèsí. Ìjọba tù wá lára kábíyèsí o, ọba wa onínúure kábíyèsí o, kábíyèsí o. Ẹ ṣeun kábíyèsí ọba kábíyèsí wọn pẹ́ fún wa nínú àlàáfíà ara. Ẹni tí mo mọ̀ fi ọ̀rọ̀ ẹni tí mo fẹ́ gbé jáde yìí mo fẹ́ fi ṣe ti eégún ńlá tí wọ́n ní kẹ́yìn ìgbàlẹ̀, torí pé yàtọ̀ sí wípé sẹ́nẹtọ̀ Lábíyì dúró jayé bàbá wa àgbà tí wọ́n jẹ́ gíwá ẹgbẹ́ máfọwọ́kù ilẹ̀ Ìjẹ̀bú, yàtọ̀ sí wípé wọ́n jẹ́ olóyè àgbà, wọ́n tún jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ kábíyèsí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ṣé ẹ mọ̀ wípé tí wọ́n bá máa sọ̀rọ̀ nípa kábíyèsí ọba Dr. SIKIRU Káyọ̀dé Adétọ̀nà ọ̀gbágbàkejì Awùjalẹ ti ilẹ̀ Ìjẹ̀bú, kò sí àní nínú wípé ọ̀rọ̀ wọn yóò kilẹ̀ dáadáa, torí wípé ojú wọn tó iṣẹ́ kábíyèsí gan-an tààrà ju ti àwa tí à ń ṣèwádìí nípa rẹ̀ gan lọ. Yes. Ẹ jọ̀ọ́ sá ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé tà. Sẹ́nẹ́tọ̀ Ọlábíyì Dúrójayé ti Ọ̀túnba Kọ́láwọ̀lú ọ̀fìjẹ̀bú Igbó àǹgíwá ẹgbẹ́ máfowókù Akilẹ̀ Ìjẹ̀bú. Ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò bàbá mi. À ń fi ètò ìṣubú ọlá fún kábíyèsí fún ayẹyẹ ọjọ́ ìbí wọn. A wá níwò pé ká kúkú ṣe lóníbejì ká sì ṣe ti 60 ọdún tí wọ́n gún orí àpèrè náà gẹ́gẹ́ bí Awùjalẹ ti ilẹ̀ Ìjẹ̀bú. Ẹ̀yin gẹ́gẹ́ bí olóyè àti èèyàn pàtàkì láwùjọ, kí lẹ lè sọ nípa kábíyèsí? Ẹ ṣe púpọ̀, àkàndá ẹ̀dá àtẹnitọ́ náà ń fẹ́ràn ní Alayeluwa ọba wa kábíyèsí SIKIRU ADÉTỌ ọ̀gbágbá the second Awùjalẹ Akilẹ̀ Ìjẹ̀bú, àti kékeré láti jọ̀rẹ́ kó tó di pé adẹni tó ń fẹ́yàwó ló ti kó di ọba. Ẹ̀mọ ẹgbẹ́ kan ṣọlá dẹ̀jẹ́ òun ló pè mí sí ẹgbẹ́ yẹn láti ẹgbẹ́ máfowókù àwọn ẹgbẹ́ àgbà ní Akilẹ̀ Ìjẹ̀bú. Ẹgbẹ́ àgbà Akilẹ̀ Ìjẹ̀bú.
bẹ́ẹ̀ ni kì í ṣe pé àlà kódà ìgbọ́n ní rẹ́gbẹ́rẹ́gbẹ́ tí wọ́n tún ṣe òun ló ṣí kìíní yẹn ó ti wà rẹ́gbẹ́rẹ́gbẹ́ ti bẹ̀rẹ̀ ní around 1860. Now, but kìíní yẹn ó run ó kó wọn ṣe rẹ́gbẹ́rẹ́ mọ́ lẹ́yìn bíi 1900 and 1920. Kábíyèsí ló yẹ tó wá gbé dìde lẹ́gbẹ́rẹ́gbẹ́ ọdún mẹ́ta. So àwọn ẹlẹgbẹ́ má fowó kù èmi dẹ̀ ní kí wá ẹgbẹ́ yẹn. Ẹ ṣé bàbá mi. Alayeluwa ni patron wa. Àwọn ni bàbá àtàlẹ̀ ẹgbẹ́. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin ni gíwá ẹgbẹ́. Ó fi hàn wípé ìbáṣepọ̀ yín ó sì tún wà dandan títí di àsìkò yìí. Ṣùgbọ́n kò sẹ́ni tájọ́ ń jà ju èmi pẹ̀lú ẹ̀ o. Àmọ́ ń gbọ́dọ̀ ẹni tó lé ní òun lé níkà. Ṣùgbọ́n èmi náà. Ṣùgbọ́n nínú líle wọn yẹn lẹ ti jọ ní ìbáṣepọ̀ láti kékeré títí dé ipò tí ẹ̀yin méjèèjì wà báyìí. Gbogbo èèyàn mọ̀ pé ọ̀rẹ́ ibi tá a ṣeré dé o kúrò ní kékeré. Gbogbo èèyàn ló mọ̀ yẹn. Ó níbi tá a jọ máa ń gún mi ní kẹsẹ̀ ńgbà míì. Àpẹẹrẹ pé ẹ jẹ́ ọ̀rẹ́ gidi náà nìyẹn bàbá mi. Ṣé mọ̀ pé ìyá àgbà máa ń pòwe pé bí ọmọ ìyá méjì bá wọlé tí wọ́n rẹ́rìn-ín jáde wọn ò bára wọn sòótọ́ ọ̀rọ̀ ni. Wọ́n tọra wọn jẹ nìyẹn. Ó túmọ̀ sí wípé ẹjọ́ ń sọ òótọ́ ọ̀rọ̀ fúnra yín ẹ sì jọ ní àgbọ́yé. Ó ti yé ẹ jù. Ẹ ṣé bàbá. Wọ́n mọ̀ pé tí wọ́n bá ń gbé aago tí wọ́n fi ń wọn ìfẹ́ ṣàṣà lẹni tó fẹ́ràn ẹ̀ ju tèmi lọ. Mo dẹ̀ nírètí pé bó ti ń bá mi jà tó yẹn náà ìrì tá a ti fi jẹ́ ọ̀rẹ́ tí mo fún yẹn kò sí parẹ́. Kò sì ní parẹ́ náà lágbára Ọlọ́run. Àmín Olúwa. Ṣùgbọ́n ẹni tí Ọlọ́run fún ní ọgbọ́n àti òye ni. Ìní àná làwọn ará ilé bẹ̀rẹ̀ sí ní tẹlifóònù Ìjẹ̀bú-Igbó ní tèmi. Ìjẹ̀bú-Igbó ní ìyá tòun ṣùgbọ́n ọmọ ọba ni níjẹ̀bú-Òde. So ara kan láti ṣe jọ súnmọ́ra pọ̀ nìyẹn. Nàǹfọ̀n àyàn bẹ̀rẹ̀ sí fòmí láti lé sí ẹrù nǹkan tí Awùjalẹ fi ránṣẹ́ sí gbogbo akílẹ̀ Ìjẹ̀bú láti fi ran ọba wọn yóò tí ì tó fún ní àkókò COVID àjàkálẹ̀ àrùn tó lọ lóde yìí. Gbogbo aláti yọwọ́ sílé oṣù mọ́ ó ṣe ti ọba tí ó ń jẹ́ ọba. Kò pírípítì oúnjẹ ló fi ránṣẹ́ káàkiri akílẹ̀ Ìjẹ̀bú. Then ó dẹ̀ ní àyà aníkìláyà sáògùn ìdó òtítọ́ ló máa ń wà. Wáṣẹ̀ ìgbọ̀gbọ̀ yẹn ló máa mú àríyànjiyàn wá ìmáa sòótọ́ fún òun náà sòótọ́ fẹ́mi bá ṣe máa ń jọra níyàn nìyẹn. Ìdó òtítọ́ ló máa tẹ́ ẹ bá rántí ìgbà tán pé àwọn ọba ti yọ níjọ́sí ní ayé àwọn ológun. Tí Àbáṣà àfẹjọ́ gbákejì ẹ̀ General Díà tó fi sùn ó ṣe àṣemáṣe àbí kìíní kan. Ń gbogbo ọba èyí tí Awùjalẹ fi dáhùn ó já yàtọ̀ ó dẹ̀ fi ọgbọ́n àti ìgboyà hàn. Ó ní Ọlọ́run tó fún ẹ lọ́gbọ́n tó fi lè mọ ogun ètò ìṣe àfún ẹ lọ́gbọ́n bó máa ti yanjú ọ̀rọ̀ yìí. Ó láàdá jẹ pé ọmọ òun lọmọ yẹn òun lè kọ̀ dẹ́mọ̀ ọmọ òun. Ó jẹ́ kẹ́ni yẹn mọ̀ mọ́ fọgbọ́n sọ fún. Oríṣiríṣi ọ̀nà ló ti bá a ṣe ló ti tayọ nípa ká fi sùúrù àti òtítọ́ sọ ọ̀rọ̀. Ìyẹn ní gbogbo àwọn ọba yòókù sọ́ba kan lẹ́jẹ̀ fún kò jẹ́ pé Awùjalẹ ló gbádé fún un. Ó ti pẹ́ lórí oyè yẹn púpọ̀. Ẹ mọ̀ pé èmi náà ti mẹ́nu bà náà pé 60 ọdún. 60 okòrin kékeré. Torí ìwádìí wá jẹ́ kí á mọ̀ wípé ọjọ́ kẹjì oṣù kẹrin ọdún 1960 ni wọ́n gun orí àpèrè. Bẹ́ẹ̀ni. Tàbá sì ka ọdún 1960 sí ọdún 2020 tá a wà yìí. Bàbá mi 60 ọdún nìyẹn 60 years. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ kí ni àjàkálẹ̀ àrùn yìí ló jẹ́ ká ṣe ayẹyẹ tó yẹ ká ṣe. Ẹ̀hún náà ló jẹ́ kí àwọn tí wọ́n ta èmi náà nídìí kan. A máa ṣèṣe. Tó bá ti di ìgbà náà ẹ tún jẹ́ kí n mọ̀ bàbá mi. Ọlọ́run bá mi sí ìyá ìṣọ́lá àti bá a ká ẹsẹ̀ àjàkálẹ̀ àrùn kúrò nílẹ̀. Àmín. Olùdíje ọba a kì í fi ṣeré. Lọ́kẹ́ta ọdún gbéyà bó bá ti ń wo ìbòyà ṣe é ṣe lọ́dún yìí. Tó bá ṣe é ṣe tẹ́ ọdún kí ní ìbá ti kásẹ̀ lẹ̀ tá a bá ṣe ojúde ọba tá a bá ṣe ilé òde a máa ṣètò sí tẹlifíṣàn. Àtúwà tó ṣe àṣeṣe tó ṣe ní. Bẹ́ẹ̀ni àwa tá a dẹkù lẹ́gbẹ́ wa torí ó ṣe ń dín púpọ̀ a
mẹ́jọ ló kù lẹ́gbẹ́ yẹn. ìyá ẹ̀yin mẹ́jọ tẹ́ ìsìnkú náà lọ́ àlọ́ra ẹ̀mí yín pẹ̀lú àlàáfíà ara. àmín 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 torọ́tọ̀ ní kẹ́mi ogún ọ̀tọ̀ ní kéèyàn tún ní rí àlàáfíà lo ẹ̀mí gígùn. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. so ẹ̀yin tẹ́ ẹ ṣẹ́kù àlàáfíà ara lẹ fi máa lo ayé yín lágbára ọdún. àmín àmín. ẹ̀yin gẹ́gẹ́ bíi mò ń gbọ́ yín bàbá mi. nígbà máa sọ̀rọ̀ ẹ lọ máa sọ̀rọ̀ lọ. ẹ̀yin gẹ́gẹ́ bíi ọ̀rẹ́ àti àgbà olóyè ẹ kí kábíyèsí gẹ́gẹ́ bíi yàmùgbò lórí pọ́ níbejì ní báyìí ẹ kí wọ́n fún ọjọ́ ìbí àti ayẹyẹ ìwúyè títí di ìgbà tí Ọlọ́run wá kó eléyìí tó wà nílẹ̀ yìí tọ́lọ́run bá wa kó nílẹ̀ táwa aráyè nà yẹ láti ṣe gbogbo àwọn ayẹyẹ tí à ń gbèrò. ó dá mi lójú pé Ọlọ́run máa ká àrùn yìí kúrò nílẹ̀. àmín. torí pé bí àwọn àgbàgbọ́ ti parí ogójì ọjọ́ ààwẹ̀ ti kìrìtẹ́nì ní àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ ọgbọ̀n ààwẹ̀ wọ́n yìí wà lórí ẹsẹ̀ Ọlọ́run kì í aláàánú ni tí kìrìtẹ́nì ń pè é mùsùlùmí ti ń pè é àwọn ti àbáláyé náà ń pè é. àbáláyé ààrẹ ń pè é aláàánú lọ́dọ̀ ó máa dáhùn ó máa bá a lé àrùn yìí wọgbó káwa ará ìlú náà ká ṣe ká àbò olóògùn ti pè é ìjọba ní ká ṣe ká fara pamọ́ kéèyàn má sọ pé dandan ẹni báyìí ó ṣọjọ́ ìbí mi nìṣà láìdí rẹ̀ irú wa ń sẹ̀ yìí fóònù la máa fi kíkà dé bẹ́ẹ̀ sọ̀rọ̀ bá a lọ rẹ̀ wíwárà ká sọ pé kò sí ìkan sínílẹ̀ tó bọ́ sí wíkẹ̀ndì báyìí gbogbo èrò Ìjẹ̀bú ni ṣùgbọ́n àtìmọ́bá kò yí kiri nípa pé ká kí wọn kábíyèsí Alayeluwa ọmọ ògbórògùn lódà ọmọ ọba ń ta òrìṣà Ìjẹ̀bú òpẹ́rẹ́ oró olórí gbẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀ ọmọ arójòjòyè adélé tejiteji nídìílé ìyá ẹ̀ ọmọ olúbádéjọ ọmọ àkàntì òkè ọmọ ọlọ́lá ọmọ adẹrúbẹ nídẹ̀rán ọmọ paríọlá ìyún bàbá ìrẹ̀kẹ̀ adé apẹ́ lórí bàtà pẹ́lẹ́pẹ́ wà gbọ́ tìlú ilẹ̀ àgbọ́ tiẹ̀ o àlàáfíà túbọ̀ tó ẹ a rí pé adán arẹwà ọkùnrin ni ẹ láti kékeré wa ọlọ́run bẹ́ẹ̀ fún ẹ lọ́gbọ́n ẹ̀ ó ìwà pẹ̀lú orí ẹ̀ ní ìpè síbẹ̀ lágbára lọ́wọ́ oníṣìṣọ́ oníṣìṣẹ́ o àṣọdúnmọ́dún làwọn àṣọdúnmọ́dún àjọṣọdún yà máa tó ṣe lọ́pọ̀lọpọ̀ sí lágbára Olúwa. ní àṣẹ Ìdùmarè ẹ ṣeun bàbá mi ẹ jọ fún àǹfààní àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ́ tó máa lọ. Sẹ́nẹ́tọ̀ Ọlábíyì Dúrójayé Ọ̀túnba Kọ́láwọ̀lú ti Ìjẹ̀bú Igbó àti Gíwá ẹgbẹ́ Máfowókù ti Àkìlẹ̀ Ìjẹ̀bú. ẹ ṣeun adúpẹ́ bàbá mi ọjọ́ yín á túbọ̀ dá lẹ́tà. mo kí mo dẹ̀ gbàgbà fún gbogbo orílẹ̀-èdè wa pé ọlọ́ọ̀ kó gbàdúrà wa o. àmín o àmín. ká lẹ́yìn coronavirus yìí o. àmín àmín ọjọ́. àwọn àgbààgbà ní àrùn alárùn kì í ran eṣinṣin. bẹ́ẹ̀ ni o. àrùn alárùn kì í ran dókítọ́pẹ̀. bẹ́ẹ̀ ni o. so àrùn yóò ní ràn wá o. àṣẹ o àṣẹ Ìdùmarè. àwọn ọlọ́run fún wọn yọ ìdùnnú káà ní ẹ̀sà abológun ti pé o. ká gbélé kalẹ̀ máa fọwọ́ wa káwa ní mọ́tótó o. ọlọ́run á gbàdúrà wa o. àṣẹ Ìdùmarè. ẹ ṣe púpọ̀ bàbá mi ẹ pẹ́ fún wa sa o. àmín Olúwa. àtúpẹ́. ìjọba tù wá lára.